Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jeki Bibeli Soro, ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run mímọ́ tí ń gbé níbi gíga nínú àwọn ọ̀run, a gbé yín ga torí pé ẹ̀yin lọ́ba, ẹ̀yin lolúwa àti ẹlẹ́dàá wa. A dúpẹ́ fún wákàtí tí ẹ mójú wa rí láàtà láàfíà, ògo, ọlá, agbára àti ìyìn fún orúkọ yín títí láéláé. Ọlọ́run wa, ẹ jọ̀ọ́ nínú ògo àti nínú ọlá ńlá yín, kẹ́ ẹ gba ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí, ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ rẹ̀ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ lórí ayé wa, tí ó kà wá yẹ láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè lónìí. Ògo, ọlá, agbára àti ìyìn la fi fún Ọlọ́run ẹlẹ́dàá wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé oore ọ̀fẹ́ Ọlọ́run wà pẹ̀lú yín àtàwa náà tí ẹ̀ ń wò wá, tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ nípa ìfẹ́ Ọlọ́run. Àdúrà wa sí Ọlọ́run ni pé ìbùkún Ọlọ́run àti wà láàyè rẹ̀ kò ní fi gbogbo wa sílẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé à ń kẹ́kọ̀ọ́ lọ nípa kókó ẹ̀kọ́ kan tó ní nǹkan ṣe pẹ̀lú ipò àti oyè jíjẹ nínú ìjọ Májẹ̀mú Titun. Ipò àti oyè jíjẹ nínú ìjọ Májẹ̀mú Titun, apá kẹta. Kí làwọn nǹkan tá a sọ sẹ́yìn nípa ipò àti oyè jíjẹ nínú ìjọ Májẹ̀mú Titun? Àkọ́kọ́, a sọ pé Jésù Kristi ó ti gbé ìjọ rẹ̀ kalẹ̀. Jésù Kristi sì ní í ṣe orí fún ìjọ. Èkejì tá a tún sọ ni pé Jésù Kristi fúnra rẹ̀ ó ti gbé ipò àti oyè jíjẹ kalẹ̀ nínú ìjọ Májẹ̀mú Titun tá a rí nínú Bíbélì. Ẹsẹ̀ Bíbélì tí à ń gbé yẹ̀wò lọ́wọ́, tá a sì tún gbé yẹ̀wò lónìí, oníwé Éfésù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11. Nínú ẹsẹ̀ Bíbélì yìí, a rí kà níbẹ̀ pé ó fi fún àwọn kan gẹ́gẹ́ bí àpọ́stélì. A ti ṣàlàyé àpọ́sẹ́lì, ipò àpọ́sẹ́lì, ìpéye àpọ́sẹ́lì nínú ìjọ Májẹ̀mú Titun. A dẹ̀ ṣàlàyé pé ipò yìí tí ń ṣe ipò àpọ́sẹ́lì kò sí fún ẹnikẹ́ni lónìí. Jésù Kristi ló yan àwọn àpọ́sẹ́lì 13 gẹ́gẹ́ bí àpọ́sẹ́lì nínú ìjọ Májẹ̀mú Titun. Ní ìgbà tí gbogbo wọn sì ti kúrò ní lójú iṣẹ́ tàbí nínú ìwàláàyè nínú ayé, a ò fi ẹnikẹ́ni sí ipò náà lẹ́yìn ìgbà tí wọ́n lọ. Ipò kejì tá a sọ̀rọ̀ nípa rẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ, ó ní ipò àwọn wòlíì. A sọ pé nínú ìjọ Májẹ̀mú Titun tá a rí nínú Bíbélì, a rí ipò àwọn wòlíì níbẹ̀. A ti ṣàlàyé léyìí ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Lónìí a fẹ́ wo ipò tó kù. A ó wá kíyèsí ẹsẹ̀ Bíbélì tó gbé àlàyé àti ipò àti oyè jíjẹ kalẹ̀ nínú ìjọ Májẹ̀mú Titun, tó gbé kalẹ̀ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ká ṣí Bíbélì wá sí ìwé Éfésù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11. Kí ni Bíbélì wí? Ó sì fi àwọn kan fún ni bí àpọ́stélì, àti àwọn mìíràn bí wòlíì, àti àwọn mìíràn bí evangelist, àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn,
àti olùkọ́ni. Ẹsẹ̀ bíbélì tí a gbéyẹ̀wò yìí òun ni ìwé Éfésù orí ìkẹrin ẹsẹ̀ kọkànlá àti wo àpọ́stélì, àti gbé ìgbésẹ̀, àti wo àwọn wòlíì, a wá wo evangelist. Ta là ń pè ní evangelist lónìí, tàbí ipò wo ló jẹ́ ipò evangelist lónìí? Lára àwọn ipò èyí tí a rí nínú ìjọ Májẹ̀mú Titun òun ni evangelist. Eléyìí gbọ́dọ̀ yé wa. Àwọn wo là ń pè ní evangelist nínú ìjọ? Àwọn tá à ń pè ní evangelist, àwọn wọ̀nyí la mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń wàásù ìhìnrere Kristi káàkiri. Ọ̀rọ̀ tí a ń pè ní evangelist òun náà là ń pè ní oníwàásù, torí pé ẹni tó ń wàásù ìhìnrere Kristi káàkiri àti ẹni tó ń jí ìhìnrere Kristi káàkiri ìkankan náà ni wọ́n. Òun náà là ń pè ní ẹni tí a rán níṣẹ́, òṣìṣẹ́ nípa ọ̀rọ̀ náà. Àwọn tá à ń pè ní evangelist nìyí. Ipò ni nínú ìjọ èyí tí a rí nínú Májẹ̀mú Titun. Tí a bá kíyèsí bíbélì dáadáa, Iṣẹ́ Àpọ́sítélì orí 21 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 8 kí ni Olúwa wí? A sọ̀rọ̀ níbẹ̀ nípa ẹnìkan tí a pè ní evangelist. Iṣẹ́ Àpọ́sítélì orí 21 ẹsẹ̀ 8 kí ni Olúwa wí? Ó ní ijọ́ kejì àwa lọ kúrò, a sì wá sí Késáríà. Nígbà tí àwa sì wọ ilé Fílípù evangelist, ọ̀kan nínú àwọn 7 nì, àwa sì wọ̀ sí ọ̀dọ̀ rẹ̀. Evangelist ní ipò àwọn ẹni tí ń wàásù ìrere Jésù Kristi Olúwa wa káàkiri ìletò, ìlú, orílẹ̀-èdè àti káàkiri. Ipò ní nínú ìjọ, oyè sì ní bákan náà. So a rí àpẹẹrẹ pé a pè Fílípì ní evangelist ní Iṣẹ́ Àpọ́sítélì orí 21 ẹsẹ̀ 8, ibi tá a ti kọ́kọ́ rí ní. Èkejì, nígbà tá a kíyèsí Tímótì kejì orí 4 ẹsẹ̀ 5, Tímótì kejì orí 4 ẹsẹ̀ 5, kí ni Bíbélì wí? Kí ni Bíbélì wí? Tímótì kejì orí 4 ẹsẹ̀ 5, kí l'Olúwa wí? Ẹgbọ́n tí Bíbélì sọ o. Ó ní ṣùgbọ́n máa ṣe pẹ̀lẹ́ nínú ohun gbogbo, máa farada ìpọ́njú, ṣe iṣẹ́ evangelist, ṣe iṣẹ́ ìránṣẹ́ láṣepé. A sọ fún Tímótì pé kó máa farada ìpọ́njú, kó sì ṣiṣẹ́ evangelist. A tún ti rí ẹlòmíràn tí a pè ní evangelist nínú Bíbélì. Nígbà tá a tún kíyèsí Tímótì kínní orí 2 ẹsẹ̀ 8, Paul fúnra ara rẹ̀ gan ó pera rẹ̀, ó ní a yàn mí gẹ́gẹ́ bí àpọ́stélì, a yàn mí gẹ́gẹ́ bí oníwàásù, a sì yàn mí gẹ́gẹ́ bí olùkọ́ni fún àwọn kèfèrí. Tímótì kínní orí 2 ẹsẹ̀ 7 ló sọ bẹ́ẹ̀. So evangelist nínú ìjọ ipò ni. Iṣẹ́ wo ni wọ́n ń ṣe? Iṣẹ́ evangelist wo ni a rí nínú Bíbélì? Àwọn ló ń lọ káàkiri láti lọ máa wàásù ìhìnrere òtítọ́ fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn tó fẹ́ láti mọ ìhìnrere Jésù Kristi Olúwa wa. Irú èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, evangelist ni mí, Ajihinrere Kristi òun ni mí. Mi ò kì í ṣe pásítọ̀. Àtàbá débẹ̀ a ó wá gbé ìyàtọ̀ láàrin evangelist àti pásítọ̀, a ṣàlàyé rẹ̀ fún wa dáradára. So ipò ìkẹta gẹ́gẹ́ bí ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11 ti sọ, ó ní ipò evangelist, ẹni tó ń lọ láti ibì kan dé ibì kan tó sì ń gbé ìhìnrere Jésù Kristi Olúwa wa kalẹ̀ fún ogúnlọ́gọ̀ ọkàn àwọn ènìyàn tó ṣe tán láti gba ìhìnrere Ọlọ́run gbọ́. Ipò yìí sì ń bẹ nínú ìjọ lónìí. Ipò evangelist sì ń bẹ nínú ìjọ lónìí. Ipò náà sì ń bẹ. Àwọn tó ń wàásù, báwo la ṣe lè mọ àwọn evangelist?
a mọ̀ wọ́n nípa iṣẹ́ tí wọ́n ń ṣe nípa wíwàásù rere Jésù Kristi Olúwa wa káàkiri ìletò ìlú orílẹ̀-èdè nípa iṣẹ́ tí wọ́n ń ṣe òun la fi mọ̀ evangelist. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé evangelist àwọn là ń pè ní oníwàásù, àwọn olóyìnbá ní preacher, òun là ń pè ní proclaimer of the word, ẹni tí ń polongo ìyèrè. Evangelist là ń pè ní àwọn orúkọ yẹn, òun là ń pè ní ẹni tí ń sọ̀rọ̀ Ọlọ́run, tí ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ni, olóyìnbá sọ pé minister of the word. A tilẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àpọ́sítélì ni wọ́n jẹ́ oníwàásù ìrere because wọ́n lọ láti ibì kan débì kan láti lọ́ọ́ máa wàásù ìrere Jésù Kristi fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn. So ipò evangelist ó sì wà nínú ìjọ lónìí, eléyìí gbọ́dọ̀ yé wa. Àwọn ẹsẹ̀ bíbélì tí a ti gbé yẹ̀wò nípa ipò evangelist, a ti gbé Iṣẹ́ Àpọ́sítélì orí 21 ẹsẹ̀ 8, a ti gbé Tímótì kejì orí 4 ẹsẹ̀ 5, a dẹ̀ ti wo ìwé Tímótì kínní orí 2 ẹsẹ̀ 2 tí Paul àpọ́sítélì sọ pé a yàn mí gẹ́gẹ́ bí oníwàásù, gẹ́gẹ́ bí àpọ́sítélì, gẹ́gẹ́ bí oníwàásù àti gẹ́gẹ́ bí olùkọ́ni. Eléyìí gbọ́dọ̀ yé wa. À ń sọ̀rọ̀ nípa ipò àti oyè jíjẹ nínú ìjọ Májẹ̀mú Titun. À ń mẹ́nulé, à ń sọ̀rọ̀ nípa ipò evangelist. Eléyìí gbọ́dọ̀ yé wa dáradára. Ẹ̀ka tó wá tẹ̀síwájú. Ipò wo la tún dárúkọ nínú ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11? A tún dárúkọ ipò olùṣọ́ àgùntàn. Ní òde olóyìnbó ó mìíní ó túmọ̀ sí pé pásítọ̀, ohun tó túmọ̀ sí ní èdè olóyìnbó nìyí tí àdàwé rẹ̀ ń pè tó jẹ́ pásítọ̀. Ṣùgbọ́n ní èdè Yorùbá à ń pè ní olùṣọ́ àgùntàn. Olùṣọ́ àgùntàn tá à ń sọ yìí, àwọn wo lolùṣọ́ àgùntàn nínú ìjọ? Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹ má gbàgbé, mo ní èmi mi ò kì í ṣe olùṣọ́ àgùntàn, Ajihinrere Jésù Kristi ni mí. Àwọn wo la ń pè ní olùṣọ́ àgùntàn? Olùṣọ́ àgùntàn tá rí kà pẹ̀lú ìpèyè wọn nínú Bíbélì, ó ní oríṣi orúkọ mélòó kan tí a fi pè olùṣọ́ àgùntàn nínú ìjọ Májẹ̀mú Titun. Eléyìí sì gbọ́dọ̀ yé ẹ̀yin tẹ́ ń wò wá nílé. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọ̀rọ̀ tí a ń pè ní bíṣọ̀bù òun náà ló túmọ̀ sí olùṣọ́ àgùntàn. Ọ̀rọ̀ tá à ń pè ní alábòójútó overseer òun ló túmọ̀ sí olùṣọ́ àgùntàn. Ọ̀rọ̀ tá à ń pè ní alàgbà òun ló túmọ̀ sí olùṣọ́ àgùntàn. Ẹ ká máa wo àwọn àlàyé yìí nínú Bíbélì. Àkọ́kọ́, ìpinnu Ọlọ́run ni pé kí àwọn ọkùnrin kí wọ́n máa jẹ́ olùṣọ́ àgùntàn nínú ìjọ. Ìpinnu Ọlọ́run tá a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ nìyí. Ìpinnu Ọlọ́run ni pé àwọn ọkùnrin wọ́n gbọ́dọ̀ máa jẹ́ olùṣọ́ àgùntàn nínú ìjọ. A ò fi ipò yìí fún àwọn obìnrin. Ipò ìdarí nínú ìjọ a ò fi fún àwọn obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Bíbélì ló kọ́ wa bẹ́ẹ̀. Kọ́ríńtì kínní orí 14 ẹsẹ̀ 24 34, ó ní jẹ́ kí àwọn obìnrin dákẹ́ nínú ìjọ nítorí a kò fi fún wọn láti sọ̀rọ̀, jẹ́ kí wọ́n wà ní ìtẹríba gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ti wí. A ò fi ipò ìdarí, a ò fi ipò pásítọ̀ fún àwọn obìnrin nínú ìjọ. Ìwé Tímótì kínní orí 2 ẹsẹ̀ 11 sọ pé jẹ́ kí àwọn obìnrin kí wọ́n máa kẹ́kọ̀ọ́ pẹ̀lú ìdákẹ́jẹ́. Èmi kò fàṣẹ fún àwọn obìnrin láti máa kọ́ni ṣùgbọ́n tàbí láti pàṣẹ lórí ọkùnrin, ṣùgbọ́n kó wà ní ìdákẹ́jẹ́. Ipò pásítọ̀ a ò fi fún àwọn obìnrin gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run. Àwọn ọkùnrin la ní kí ó máa wà ní ipò pásítọ̀ tí a mọ̀ sí bíṣọ̀bù, tí a mọ̀ sí olùṣọ́ àgùntàn, tí a sì mọ̀ sí alábòójútó. A máa gbé àwọn ẹsẹ̀ Bíbélì kalẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan kó lè yé wa dáradára. Ìjọ Májẹ̀mú Titun tá à ń sọ nípa rẹ̀ tí a gbé àwọn oyè yìí kalẹ̀, a ò ríbi tá a ti fi obìnrin ṣe olùdásílẹ̀ rí. Kò sí nínú Bíbélì. Ipò ìdarí a ò fi fún àwọn obìnrin. Eléyìí gbọ́dọ̀ yé wa dáradára. Àwa tí ń fẹ́
láti ṣe ìfẹ́ Ọlọ́run, láti rìn nínú ìlànà àti gbékalẹ̀ tó Olúwa gbékalẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. Àwọn wo là ń pè ní pásítọ̀? Nínú èdè Gíríkì tí a ti lo èdè pásítọ̀, à ń pè èdè yìí ní poimē. Èdè yìí èdè olùṣọ́ àgùntàn tàbí tá a pè ní pásítọ̀. Ní èdè Gíríkì tá a ti lò, à ń pè ní poimē. Èdè yìí túmọ̀ sí pé olùṣọ́ àgùntàn. Orúkọ mìíràn tá a lò lédè olóyìnbó ní shepherd. Ọ̀rọ̀ tá a pè ní shepherd àti pásítọ̀ nǹkan kan náà ni. Ní èdè Gíríkì à ń pè ní poimē. Ó dẹ̀ túmọ̀ sí pé olùṣọ́ àgùntàn. Eléyìí gbọ́dọ̀ yé wa dáradára. Ọ̀rọ̀ tá a ń pè ní bíṣọ̀bù, alàgbà àti alábòjútó, overseer, bishop and elder, nǹkan kan náà ló túmọ̀ sí nínú Bíbélì. Báwo la ṣe mọ̀ bẹ́ẹ̀? Ẹ ká sí Bíbélì wá sí Ìṣe Àpọ́sítélì orí 20. Ìṣe Àpọ́sítélì orí 20 kí a wo ẹsẹ̀ 17. Act 20 verse 17. Ẹsẹ̀ 17 kí l'Olúwa wí? Ó ní àti láti Mílétù ó ránṣẹ́ sí Éfésù láti pe àwọn alàgbà ìjọ wá sọ́dọ̀ rẹ̀. Pọ́ọ̀lù ló ránṣẹ́. Pọ́ọ̀lù wà ní ìlú tí a ń pè ní Mílétù. Ó wá ránṣẹ́ sí Éfésù pé kí wọ́n pe àwọn alàgbà tó wà ní Éfésù wá. Ẹ kíyèsí, àwọn alàgbà kì í ṣe nìkan láyàn gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn. Ipò yà sì tún pè ní alàgbà. Àwọn alàgbà wọn ò kì í ṣe ẹyọ̀kan. Tá a yàn lórí ìjọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ipò nínú ìjọ Májẹ̀mú Titun. Tẹ́ bá kíyèsí, tẹ́ bá bẹ̀ sí ń kà á lọ nítorí àkókò wa ò ní lè kà á, ṣùgbọ́n á wo nígbà tó ń bá wọn sọ̀rọ̀ tó ń gbà wọ́n ní ìyànjú ní ẹsẹ̀ 28 kí l'Olúwa wí? Ó tó wí nìyí. Ó ní ẹ kíyèsí ara yín àti sí gbogbo agbo tí Ẹ̀mí Mímọ́ fi ń ṣe alábòójútó rẹ̀. Èdè tí a lò alábòójútó ó túmọ̀ sí lédè olóyìnbó, ó túmọ̀ sí overseer. A pè àwọn alàgbà ní overseer. Kélé gbọ́dọ̀ máa yé wa. Ẹ tún wá wò síwájú sí i. Ẹ wò ní ẹsẹ̀ yìí. Ó ní ẹ kíyèsí ara yín àti sí gbogbo agbo tí Ẹ̀mí Mímọ́ fi ń ṣe alábòójútó rẹ̀ láti máa tọ́jú ìjọ Ọlọ́run tó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà. Ìtọ́jú túmọ̀ sí pé láti máa ṣe olùṣọ́ àgùntàn, láti máa tọ́jú ìjọ Ọlọ́run. Àti lo ọ̀rọ̀ méjì, alábòójútó àti ẹni tí ń tọ́jú agbo. Ìtọ́jú yìí ó túmọ̀ sí pastor ní èdè tí tàbí olùṣọ́ àgùntàn ní èdè tí a lò. Àti rí pé ọ̀rọ̀ tá à ń pè ní alàgbà àti alábòójútó nǹkan kan náà ni. Ẹnìkan náà ló ipò kan ló ń túmọ̀ sí. Àwọn ipò yóò sí lórí ara wọn gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Bíbélì. Eléyìí gbọ́dọ̀ yé wa dáradára. Ohun mìíràn tá a tún gbọ́dọ̀ kíyèsí ni pé àwọn alàgbà la pè é gẹ́gẹ́ bí ètò tí Ọlọ́run gbé kalẹ̀ nínú ìjọ. A gbé kalẹ̀ pé kí àwọn alàgbà kan wà lórí ìjọ kọ̀ọ̀kan, wọn ò kì í ṣe ẹnìkan. Ọlọ́run ò pàṣẹ pé kí ẹnìkan kó jẹ́ alàgbà tàbí pásítọ̀. Ọ̀rọ̀ tá a pè ní pásítọ̀ náà ló ń jẹ́ alàgbà o. Eléyìí gbọ́dọ̀ yé wa. Òun ló ń jẹ́ olùṣọ́ àgùntàn. Òun náà ló ń jẹ́ alábòójútó. Tàbá kà síwájú so náà ló ń jẹ́ bíṣọ̀bù. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Tábà wèwe ìpéyì àwọn alàgbà, ọ̀rọ̀ kan náà la sọ pé ó jẹ́ ìpéyì àwọn bíṣọ̀bù. Ẹ ká wèwe Tímótì kìíní orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1 kí a wo ohun tí Ọlọ́run sọ fún wa nínú ẹsẹ̀ Bíbélì yìí. Tímótì kìíní orí 3 ẹsẹ̀ 1. Ó ní òtítọ́ ni ọ̀rọ̀ náà. Bí ẹnìkan bá fẹ́ oyè bíṣọ̀bù, iṣẹ́ rere ni ó fẹ́. Àwa bẹ̀ sí ń sọ ìpè yẹn síbẹ̀ pé bíṣọ̀bù gbọ́dọ̀ jẹ́ ọkọ aya kan. Ẹ wo ẹsẹ̀ 2. Ǹjẹ́ bíṣọ̀bù jẹ́ aláìlẹ́gàn ọkọ aya kan. Ẹ wo lára àwọn ìpéye bíṣọ̀bù òun ni pé ó gbọ́dọ̀ ní ìyàwó kan. Ẹ ṣàkíyèsí dáadáa. Ọ̀rọ̀ tá à ń pè ní alábòójútó overseer, ọ̀rọ̀ tá à ń pè ní pásítọ̀, ọ̀rọ̀ tá à ń pè ní alàgbà, ọ̀rọ̀ tá à ń pè ní bishop, nǹkan kan náà ni. Ṣùgbọ́n ṣe láàánú lónìí pé àwọn èèyàn ń gbé lórí ara wọn. Tẹ́ bá wo Tímótì kìíní
orí kẹta ẹsẹ̀ kínní ibi tá a ti pè bíṣọ̀bù a tún pè ní níbòmíràn a pè ní alàgbà. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. A ò rí Bíbélì pé nínú ìjọ kan a rí bíṣọ̀bù a rí pásítọ̀ a rí àwọn alàgbà. No, àìlóye èdè Bíbélì àti ìfẹ́ Ọlọ́run òun ló bí eléyìí. Ẹsẹ̀ Bíbélì mìíràn tá a tún gbọ́dọ̀ gbéyẹ̀wò òun ni Títù orí kìíní ẹsẹ̀ 5 ó tún sọ nípa ìpéye bíṣọ̀bù. Tẹ́ bá kíyèsí ìwé Títù orí kìíní nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5 rẹ̀ kí l'Olúwa wí. Ó ní nítorí ìdí èyí mo ṣe fi ọ́ sílẹ̀ ní Kérétè kí ìwọ kí o lè ṣètò ohun tí ó kù kí o sì yan àwọn alàgbà ní olúkúlùkù ìlú bí mo ti pàṣẹ fún ọ. Ẹ máa wo, ó ní bí ẹnìkan bá ṣe aláìlẹ́gàn ọkọ aya kan tí ó sì ní ọmọ tí ó gbàgbọ́ tí a kò sì fìsùn fún wọ̀bìà tí wọn kò sì jẹ́ alágídí. Ẹ wo ẹsẹ̀ 7 nítorí ó yẹ kí bíṣọ̀bù jẹ́ bí aláìlẹ́gàn bí ìríjú Ọlọ́run kí ó má ṣe jẹ́ aṣetinú ẹni onínú fùfù ọ̀mùtí aluni olójú kòkòrò. Ọ̀rọ̀ kan náà lájọ ń sọ, ọ̀rọ̀ kan náà ni Bíbélì sọ. Bíbélì sọ pé alàgbà, àwọn alàgbà, ó tún dárúkọ bíṣọ̀bù. Ọ̀rọ̀ tí a pè ní bíṣọ̀bù ní èdè Gíríkì òun ni à ń pè ní episcopos. Òun náà ló túmọ̀ sí ní èdè olóyìnbó ló túmọ̀ sí overseer. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìyẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ tá a pè ní pásítọ̀, alàgbà, bíṣọ̀bù, overseer ìkan kan náà ni gẹ́gẹ́ bí àwọn àlàyé tá a ti kà fún wa nínú Bíbélì. Kí ni ìpéye àwọn bíṣọ̀bù tàbí àwọn alàgbà tàbí àwọn pásítọ̀ tàbí àwọn alábòójútó nínú ìjọ? Ìpéye rẹ̀ ẹ lè kà á nínú ìwé Tímótì kínní orí 3 ẹsẹ̀ 1 sí 7. Nínú ibẹ̀ la sọ pé bíṣọ̀bù gbọ́dọ̀ jẹ́ ọkọ aya kan. Àwọn kan jẹ́ bíṣọ̀bù lónìí wọn ò ní ìyàwó. Ṣó bá ìfẹ́ Bíbélì mu? Rárá o, kò bá mu. Bíṣọ̀bù gẹ́gẹ́ bí ó ta rí nínú Bíbélì lára ìpéye rẹ̀ tá a fi gbọ́dọ̀ yàn gẹ́gẹ́ bí bíṣọ̀bù ó gbọ́dọ̀ jẹ́ ọkọ aya kan. Ohun mìíràn tọ́lọ́run fẹ́ ká mọ̀ nípa àwọn alàgbà tàbí pásítọ̀ tàbí bíṣọ̀bù tàbí alábòójútó ni pé ètò ìṣàkóso wọn ó gbọ́dọ̀ wà lórí ìjọ kan. Àwọn alàgbà wọn ò láṣẹ gẹ́gẹ́ bí ìgbékalẹ̀ Bíbélì láti máa ṣètò ìṣàkóso lórí ìjọ mìíràn. Báwo la ṣe mọ̀? Ẹ ka kíyèsí ìwé Pétérù kínní orí 5 ká wò láti ẹsẹ̀ 1 kí l'Olúwa wí. Pétérù kínní orí 5 ẹ ka kíyèsí ẹsẹ̀ 1. Ó ní àwọn alàgbà tí ń bẹ láàrin yín ni mo bẹ̀, èmi ẹni tí ń ṣe alàgbà bí ẹ̀yin àti ẹlẹ́rìí ìyà Kristi àti alábàápín nínú ògo tá ó fi hàn. Ẹ máa tọ́jú agbo Ọlọ́run tí ń bẹ láàrin yín. Ẹ máa bójútó kí ẹ sì máa ṣe kí ó má ṣe àfipáṣe bí kò ṣe tìfẹ́tìfẹ́, bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ èrè ìjẹkújẹ ṣùgbọ́n pẹ̀lú ọkàn tó múra tán. A sọ pé Ọlọ́run ní kí àwọn alàgbà tàbí bíṣọ̀bù tàbí alábòójútó kán máa bójútó agbo tí ń bẹ láàárín wọn. Ọlọ́run ò ní kí àwọn bíṣọ̀bù lórí ìjọ kan kán máa bójútó agbo mìíràn tàbí ìjọ agbègbè mìíràn gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì. Ohun tá à ń sọ ni pé ọ̀rọ̀ tá à ń pè ní pásítọ̀ tá a lò nínú ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11 òun náà ló túmọ̀ sí bíṣọ̀bù, òun ló túmọ̀ sí alàgbà, òun ló túmọ̀ sí overseer, òun ló túmọ̀ sí alábòójútó. Èdè kan náà ni, iṣẹ́ kan náà ni, wọn ò yàtọ̀ síra wọn. Ìwà àìní ọ̀rọ̀ Ọlọ́run ló fà á tẹ́ni táwọn kan láwọn jẹ́ bíṣọ̀bù, wọn á láwọn pásọ̀ lábẹ́, wọn á tún láwọn alàgbà. Àìní òye Ọlọ́run ni, àìlóye ọ̀rọ̀ Bíbélì ni. Àti ṣàlàyé nínú ọ̀rọ̀ Ọlọ́run pé alàgbà ló ń jẹ́ alábòójútó, alábòójútó ló ń jẹ́ bíṣọ̀bù, bíṣọ̀bù ló ń jẹ́ pásítọ̀. Ilé gbọ́dọ̀ yé wa dáadáa gẹ́gẹ́ bí àgbékalẹ̀. Àpọ́sẹ́lì Pétérù gan tilẹ̀ sọ pé òun fúnra gan alàgbà lòun nínú ìjọ tó wà ní Jerúsálẹ́mù. Ilé gbọ́dọ̀ yé wa, ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé, pé
ipò àti oyè jíjẹ nínú ìjọ Májẹ̀mú Titun. A rí àwọn àpọ́stélì, a rí àwọn wòlíì, a rí evangelist, a dẹ̀ rí pásítọ̀. Èyí tó kẹ́yìn rẹ̀ nínú àgbékalẹ̀ Ọlọ́run òní díákónì. Àwọn wo là ń pè ní díákónì? A lè rí eléyìí ní ìwé Fílípì orí kìíní ẹsẹ̀ kìíní. Ipò náà ni ipò díákónì nínú ìjọ. Tọ́lọ́run sọ pé àwọn ènìyàn wọ́n gbúdọ̀ kojú òṣùwọ̀n. A kì í déédéé jẹ àwọn oyè yìí, wọ́n gbúdọ̀ kojú òṣùwọ̀n ìpéye. Tá a rí nínú ìwé Tímótì kìíní orí 3 ẹsẹ̀ 8 sísàlẹ̀ ká tó lè fi wọ́n jẹ díákónì nínú ìjọ. Díákónì làwọn tí ń ṣe ìránṣẹ́, tí wọ́n ń ṣe ìránṣẹ́ ìjọ, tí wọ́n jẹ́ni tí wọ́n ṣe iṣẹ́ nípa tara, tí wọ́n ń ṣe ìránṣẹ́ fún ìjọ. Ipò yìí yàtọ̀ sí ipò àwọn alàgbà. Eléyìí gbúdọ̀ yé wa. Èyí tó kẹ́yìn nínú ipò náà ó ní ipò àwọn olùkọ́ni. Olùkọ́ni àkọ́kọ́ tá a kọ́kọ́ tó bẹ̀rẹ̀ sí kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ Kristi, tó bẹ̀rẹ̀ sí kọ́ wa nípa ìfẹ́ Ọlọ́run òní Jésù Kristi. Àwọn àpọ́sítélì jẹ́ olùkọ́ni fún ìjọ. Àwọn wòlíì wọ́n jẹ́ olùkọ́ni fún ìjọ. Evangelist olùkọ́ni náà ni wọ́n. Àwọn alàgbà náà, lára ìpéye àwọn alàgbà ni pé wọ́n gbúdọ̀ lè mọ bí a ti ń kọ́ni. Díákónì náà olùkọ́ni ni wọ́n. Evangelist àtàwọn kírísítẹ́nì tó ń darí lọ́nà kan tàbí òmíràn. Ipò tọ́lọ́run gbé ka ìjọ nìyí, tọ́lọ́run gbé kalẹ̀ nínú ìjọ nìyí. A ò ní ipò àwọn àpọ́sítélì mọ́, a ní ipò wòlíì mọ́. Gbogbo ìtókù evangelist, pásítọ̀ ni àti díákónì àti olùkọ́ni, àwọn ló wà nínú ìjọ lónìí. Eléyìí gbúdọ̀ yé wa. Bíṣọ̀pù tá a dẹ̀ ń sọ yìí, òun náà ló ń jẹ́ pásítọ̀, òun náà ló ń jẹ́ alàgbà, òun náà ló ń jẹ́ alábòójútó overseer gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tá a ti rí nínú Bíbélì. Àdúrà wa sí Ọlọ́run ni pé Ọlọ́run á fi ìfẹ́ rẹ̀ àti òye rẹ̀ á fi yé wa dáradára sí. Á sì kọ́ wa ní ọ̀nà rẹ̀ láti máa ṣèfẹ́ Ọlọ́run. Inú wa dùn, ayọ̀ wa kún pé ẹ tẹ́tí sílẹ̀ láti gbọ́ wa. Ọpẹ́ ni fún Ọlọ́run wa. Kí ìbùkún Ọlọ́run kó máa bá wa gbé, kí ó má ṣe fi wá sílẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tí ẹ bá fẹ́ láti béèrè tàbí láti bẹ̀bẹ̀ fún ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tí ẹ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A tún tún nọ́mbà náà pè. Nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà Ọlọ́run kó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.